tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Do you know? Yoruba is the best language in Nigeria and Africa as a whole. Yoruba is not just a language, it is power, culture, and global influence. No other African language comes close. Yoruba stands tall as the most widely spoken, globally recognized, and culturally rich language in Africa. Let's count 6+ countries where Yoruba dominates, because it is not just in Nigeria. One Nigeria, the heartbeat of Nigeria, speaks Yoruba. 2 Benin, over 1.7 million people in Benin speak Yoruba fluently. Their traditions and culture are deeply rooted in Yoruba heritage. 3rd, Togo. The Anago people in southern Togo uphold Yoruba traditions, language, and spirituality. Yoruba continues to thrive beyond borders. 4. Brazil. Yoruba is not just spoken, it is worshipped. The Candomblé religion keeps Yoruba alive through prayers, chants, and spiritual names. Even many Brazilians bear Yoruba names today. 5. Cuba. The Santeria religion is built on Yoruba traditions. Yoruba spirituality and language remain strong among Afro-Cubans. 6. Sierra Leone. The Oku people, Creole Muslims, are Yoruba descendants who still use Yoruba words and cultural practices today. In United States and UK, Yoruba is spoken and celebrated in Houston, New York, London, and beyond. Yoruba churches, festivals, and communities are thriving globally. Why is Yoruba the supreme language of Africa? It is global. Hausa and Igbo never crossed the Atlantic, but Yoruba conquered continents. It is the language of kings and gods. Ifa, Orishas, and wisdom-filled proverbs make Yoruba legendary. It sounds elite. Yoruba is not just spoken, it is performed, smooth, poetic, and commanding respect. It has the deepest greetings. No language in Nigeria surpasses Yoruba in respect culture. Ekaro, Ekasan, Ekuise, Eku Ojo Meta. Yoruba people greet for every situation. And Hausa do not compare. Yoruba is not just a language, it is a movement. Tell me, do you speak Yoruba or are you still missing out? Yoruba. Bàbá wa lọ́ra wájú ní àwa ni Yorùbá, àwa ni Yorùbá. Ẹni táwúsá ń pè ní Yorùbá wá, wọn á pè wá ní pé ìyanu. Àwa ni Dàọ̀mí ń pè ní Yorùbá bí ọmọ tí ò gbédè. Ẹ dákun torí Ọlọ́run, òyìnbó lẹni tó ń sọ̀rọ̀ yẹn o. Tó bá jẹ́ Yorùbá ni wọ́n lè ní bóyá àwọn kan náà ti fún lówó ń bì kan pé kó lọ sọ tó sọ. Tàbí Ṣòkòtì mọ̀ọ́mọ̀ plan kìíní yẹn ni. Ẹ dákun ẹ gbọ́n tí ọmọkùnrin yìí fi ẹnu ẹ̀ sọ. Ìwọ Ọlọ́run, kí ló wá ṣe àwa tá a gbé ògbé orí wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ? Kí Ọlọ́run Lédùmarè bá mi fi ẹ̀mí gígùn fún àbúrò mi Saheed Òṣùpá.
Ṣáìdì ó dàgbà ó lálẹ́ ò ní lálẹ́ ẹ̀lẹ̀ níta yóò fi pamọ́ sí ẹ lọ́wọ́ ò ní béèrè ẹ lọ́wọ́ ẹ. Ó kọ orin kan ó fi kọ̀lọ̀kọ̀lọ̀ àti àkùkọ ó fi kọrin pé fúnra ara àkùkọ ló gbé ogbó orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀. Ó ní láti àárọ̀ ọjọ́ ẹ̀rù máa ń ba kọ̀lọ̀kọ̀lọ̀ kì í fẹ́ súnmọ́ àkùkọ ẹ̀dìẹ torí ogbé tó wà lórí èyí máa ń dẹ́rù bà ó rò pé náà ni. Fúnra ara adìẹ àkùkọ adìẹ ló gbéra rẹ̀ lọ bá kọ̀lọ̀kọ̀lọ̀. Ìgbà tó dọ́dọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ló wá sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ pé kí ló dé tí o kì í ta sí mi a lè súnmọ́ra. Kọ̀lọ̀kọ̀lọ̀ wá ní kémi súnmọ́ ìwọ pẹ̀lú iná tó wà lórí èyí wà ní iná kẹ̀ ìbí náà ló wà lórí ẹ̀ ti kópa yẹn iná kọ̀ ọ wá gbé súnmọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ pé kó fọwọ́ kàn ẹran lásán ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ wá fọwọ́ kàn ọ wá rí i pé ẹran lásán ni ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ni. Láti ọdún náà títí di òní ìní kọ̀lọ̀kọ̀lọ̀ ti wá ń pa àkùkọ adìẹ nígbà tá àkùkọ adìẹ tọ́ sọ́nà tán pé ògbé tó wà lórí òun o ẹran lásán ni. Mo mọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ yín ó ti tú lọ ẹ ti tú jẹ́ náà ẹnìkan ló kọrin yẹn bú Nsoko tí ń sọ̀pọ̀tì ẹ̀ ni Alhaji Wasiu Ayinde èèyàn mi gidi ni Alhaji èèyàn mi gidi Alhaji ọ̀rọ̀ crisis wọ́n gbẹ́nu sí ẹ̀mọ̀ nǹkan tí mo sọ ń pa wọn èèyàn mi gidi ni Alhaji láyé alálùmọ́lẹ̀ ni mo ti wà pẹ̀lú wọn láyé la parias káfíyàn sílẹ̀ ń bẹ̀ ọmọ tó wá lérò pé mò ń bá wí Pasuma ṣe oore kan fún mi nílé ayé mi ò ní gbàgbé kò sí tí mo fi lè Ọlọ́run Olódùmarè ń bọ̀ kò sí bó ṣe lè rántí àfi tó bá gbọ́ fídíò yìí nìkan ni Pasuma lè rántí mi ò rí irú ẹ̀rí nílé ayé mi Ọlọ́run Olódùmarè ń gbọ́ ọ̀dọ̀ àáfàá kan nínú àwọn àáfàá tí mo ti sọ̀rọ̀ wọn sẹ́yìn minus àmì Ọlọ́run torí yẹn mọ́ ń fún mi ní nǹkan ṣeré ni nínú àwọn àáfàá tí mo ti sọ̀rọ̀ wọn sẹ́yìn àáfàá kan wà tó tóbi gan Ọlọ́run dẹ̀ fún lówó mi ní dárúkọ ọjọ́ kan èmi àtàbìjà Abìjà kan náà ẹkùn Abìjà wàrà Tajudeen Oyèwọlé lówó lọ́wọ́ n tí mò ń sọ yìí ó ti súnmọ́ 20 years o torí 14 years ní tí mo ti wà Ìbàdàn kí n dẹ̀ tó wá rárá tipẹ́tipẹ́ ní nǹkan jẹ́ ti ṣẹlẹ̀ ní owó lọ́wọ́ rárá ibi ń pa wá Ọlọ́run gbọ́ èmi ń bẹ̀ ń lo mọ́tò báyìí Abìjà ò tí ì lo mọ́tò àwa decide pé àwa wo epo díẹ̀ tó wà nínú mọ́tò mi yẹn pé ibi tí àáfàá wa yẹn ń gbé tọ́ra gbọ́pọ̀ làwọ̀ gan máa ń ṣe dáadáa kankan ní ìròyìn táwa ń gbọ́ wa àti rí ẹnìkankan tó sọ pé ó ṣe nǹkan báyìí fún mi lóbọ̀ táwọn èèyàn máa ń sọ pé máa ń ṣe dáadáa kankan pé jẹ́ àlọ́ sọ́dọ̀ wọn at least wọ́n á fún wa ní nǹkan kan epo yìí máa gbé wa débẹ̀ epo yóò lè gbé wa débẹ̀ inú tán bá dẹ̀ fún wa á tiẹ̀ lè rí epo sí mọ́tò àti ìjẹun Ọlọ́run Elédùmarè ń gbọ́ nàbá gbéra nàbá lọ ara wọn bí tí ẹ̀rù Ọlọ́run ti ń bà mí nìyẹn o èmi àti ẹkùn Abìjà wàrà kan náà adélé wọn akànlẹ̀kùn ẹnba ti débẹ̀ náà mọ̀ pé yes ibi tí ẹni tí Ọlọ́run yọ́nú sí ni ẹni yẹn pẹ̀lú gbóńtà kan nínú ilé yẹn yìí ní dárúkọ àdúgbò kẹ mọ́ bàá máa rò pé lágbájá ló ń bá wí ṣùgbọ́n mi ní dárúkọ lábá wọlé lábá kí wọn ṣe mọ̀ pé àwa náà ń lò pa lórúkọ a lè fi gbogbo ẹnu béèrè pé owó la wá gbà lọ́wọ́ yín o ṣùgbọ́n a mọ̀ pé wọ́n máa gbọ́n mọ̀ pé ẹ jẹ́ n fún yín lówó epo èrò kan wà nìyẹn pé ní owó epo yẹn
àti èsì kọ́kọ́ jẹun náà ń jọ yẹn àìjẹun ọlọ́ngbọ́ àti ìjẹun àìjẹun àárọ̀ ó dẹ̀ ti ń bọ́ sọ́wọ́ ọ̀sán so labádébẹ̀ lákì wọn labádẹ̀ kí wa gẹ́gẹ́ bí òṣèré ara afọgbọ́n sọ̀rọ̀ bíi pé kán mọ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ wa ṣùgbọ́n a lè sọ direct àdàmùpolóye ni wọ́n nǹkan tá a sọ ti yé wọn so abáṣetán labálà ń lọ ilé gbogbo tí mo sọ ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà Àbíjà lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ Àbíjà o labágbéra labálà ń lọ ilé wàláì wọ́n dẹ̀ kí wa wọ́n dẹ̀ juwọ́ sí wa bá a ṣe jáde nìyẹn àwa bọ́ sínú mọ́tò àwa gbé mọ́tò jáde kúrò nínú ọgbà wọn àwa lọ páàkì síbi kan àwa bẹ̀rẹ̀ sí ní ronú kí la fẹ́ ṣe ọ̀rọ̀ gbèsè ayé wa báyìí epo yóò lè gbé wa padà sí Mìíràn láti ibi tá a wà yẹn torí Mìíràn láti wá òkè àwa wò pé òkè o kí la fẹ́ ṣe èmi ń kíráàkì bírèènì Àbíjà ń kíráàkì bírèènì ọdún tá a lálẹ́ lọ kò sépo nínú mọ́tò mọ́ epo yẹn ní moment from now ló lè tán Àbíjà bá ní ṣokòtí mo ti rántí ẹnìkan wọ́n ní ọmọ Pasuma yẹn wọ́n ló máa ń yáwó gan Pasuma ò lè rí èmi pẹ̀lú yín kọ́ mọ́ fún wa ní nǹkan wọ́n ní lóòótọ́ ni èmi náà mo ń gbọ́n Pasuma bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsúnmọ́ òun náà lóun náà ò súnmọ́ náà kì í sí pé òun náà súnmọ́ ṣùgbọ́n kí n jẹ́ àlọ́ ó mọ́lé wọn ní ọmọlé la sì gbà padà láti ibi tá a lọ àjẹ́ kìí ṣe pé mo ti ń júwe ọ̀nà bẹ́yẹn ẹ má bínú ní ìdáàkọ èèyàn ẹni tó bá mọ̀ pé òun ni kó gbà pé òun ni mò ń bá wí ṣùgbọ́n ẹ̀yin ò lè bá mi ronú ohun tí mò ń rò torí you are yourself I am myself so lábàgbálẹ̀ Pasuma lọ ẹ má bínú lábàdélé Pasuma lábá èrò rẹ pẹ̀tẹ́ àkọ́kọ́ ọmọ tó súré lọ sọ fún wọn pé a ti dé tó bá jẹ́ kò fẹ́ rí wa wọ́n ti dárúkọ pé Lágbájá Sokoti àti Àbíjà tó bá jẹ́ kò fẹ́ rí wa yóò ní kọ́mọ yẹn lọ sọ fún wa níta pé òun ò sí nílé ni ọmọ yẹn dunnú jáde ní wọ́n ní kẹ́ máa bọ̀sà wọ́n ní kẹ́ máa bọ̀sà ọkàn mi kọ́kọ́ balẹ̀ pé ìjẹ́ ọ̀kọ̀ọ̀kọ́ jáde ń bí náà lábá wọlé èrò pọ̀ náà sí ti rúùmù Pasuma rúùmù kan wà ní ilé rẹ̀ ọmọlé yẹn ni ó wà lẹ́gbẹ̀ẹ́ bóyá ẹgbẹ́ ráìtì àbí ẹgbẹ́ ráìtì kò jìnnà sí sitting room yẹn ẹ máa bọ̀ bí bàbá ẹ jẹ́ káwọn máa sọ̀rọ̀ tiwa ẹ jẹ́ káwọn sọ̀rọ̀ tiwa àti ìsọ fún ọpọlọ kan lábá wá lábá wọlé sínú yàrá ó ní yàrá ọmọ yín lélẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ tiwa bàbá ní tó ká mọ̀ tó ń ṣe bá a ti ṣe lọ́dọ̀ ẹni àkọ́kọ́ tá a sọ àdánwò tó bá wa bá ní bẹ́ẹ̀rẹ̀ mi ò ní lẹ́yìn láìláì o wàláì àlówó lọ́ọ̀ni bí mo ṣe sọ jábútẹ́ nìyẹn àlówó lọ́ọ̀ni kò sówó lọ́wọ́ rárá ó ní ó dẹ̀ pariwo tí gbogbo àwọn tó wà sí ti rúùmù gbọ́ káwọn yẹn sáré wa kí ṣé kò sí àwọn oníyàn kò sí kankan bàbá ẹ lówó lọ́wọ́ wàláì gbogbo owó tó dẹ̀ wà lọ́wọ́ mi mo ṣẹ̀ṣẹ̀ kó fún wọn lórí nǹkan tí wọ́n bá mi ṣe lọ́wọ́ lórí ilé ó dẹ̀ ń kọ́lé kan lọ́wọ́ gbà yẹn tí gbogbo ayé mọ̀ ń gbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ fún wọn lówó yẹn ni bàbá ìdúdì mi Pasuma dẹ̀ padà lọ sí ọ̀dọ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ ó dẹ̀ lọ réèkì wọn ọmọ rẹ̀ kan wà nù àwọn tó wà nù ilé ọmọ gbé inú ẹ̀ ó dẹ̀ lọ réèkì gbogbo wọn Pasuma dẹ̀ wá kó 100,000 fún èmi àtàbíjà as at that time 35,000 la fi yà fíìmù as at the time tí Pasuma kó 100,000 fún èmi àti Àbíjà ọ̀rọ̀ yẹn yóò ṣẹ̀ṣẹ̀ lè rántí ni torí kò lè rántí láéláé àfi tó bá gbọ́ báyìí náà ló lè rántí toró ti pẹ́ something like 20 years ago ni 35,000 kankan la fi ń yàṣẹ́ gbàdá ó dẹ̀ fún àwa méjèèjì ní 100,000 ọwọ́ mi fẹ́ lè máa gbọ̀n aṣàgbowó èyí tó tún wá worst jù ni pé
ó tún wá tẹ̀lé wa dédi mọ́tò tá a fi sí ó ní bàbá àwọn ọmọ yẹn wọ́n gbowó yẹn lọ́wọ́ yìí ẹ̀jẹ̀ máa ń dédi mọ́tò so báwọn ọmọ yẹn ṣe fẹ́ mọ̀ tẹ̀lé a ní dá wọn padà ẹ fẹ́ ọ́lẹ̀ máa sì wọ́n dénú mọ́tò nígbà tó sì wà dédi mọ́tò tán tá a wọlé tá a start lọ́sẹ̀ yẹn sọ fún wa pé nísìnyí tí mi ṣe yé wọn tẹ̀lé wọn wà gbowó ọwọ́ yín yẹn ni ẹ má bínú ẹ̀ ká owó mọ́ mi lọ́wọ́ ni so mo tún wá wò pé tí ó tá a bá ká owó mọ́ wọ lọ́wọ́ ṣé 1 million ló fún wa ni as at that time so ṣerú ọmọ yẹn lèmi ọmọ bá wí so èrò inú yín máa ń dúdú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ògbé orí àkùkọ àti kọ̀lọ̀kọ̀lọ̀ nítorí ohun tẹ́ ẹ gbọ́ lẹ́nu òyìnbó yìí ni mo dẹ̀ ṣe sọ ẹ wò bọ́n ṣe ròyìn wa ẹ wò bí wọ́n ṣe kó ìràwọ̀ sí wa lápá tó àwa fúnra ara wa á dẹ̀ máa já ìràwọ̀ yẹn á dẹ̀ máa já dànù á dẹ̀ máa ìràwọ̀ tó òyìnbó kó sí wa lápá á dẹ̀ máa já dànù. kọ́lọ̀ wọn mọ̀ bínú sí wa kọ́lọ̀ wọn mọ̀ bínú sí wa Yorùbá á ṣe dáadáa rárá ní gbogbo bíkíbi òun náà lẹ́ni yẹn náà sọ tẹ́yìn náà gbọ́ yẹn náà gbogbo bíkíbi Yorùbá mọ́ wà forefront ni tó bá jẹ́ mẹ́díkà ni tó bá jẹ́ lọ́ọ̀ ni mẹ́díkà ọmọ Yorùbá ni wọ́n lọ kọ́kọ́ sí operation àkọ́kọ́ pé kéèyàn gbé ọmọ jáde nínú aboyún láì tí ì tó àsìkò tó fẹ́ bímọ kéèyàn dẹ̀ lọ ọpúrẹ́tì ọmọ yẹn ó ọpúrẹ́tì ọmọ ó dẹ̀ tún gbé ọmọ padà sí aboyún nínú ọmọ òkú aboyún náà òkú ó dẹ̀ wá padà bí ọmọ yẹn sáyé àti ìyá àtọmọ wà láàyè ìyẹn ni Yorùbá máa ń sọ pé akèrèǹgbè ò fọ́ omi ò dànù gbogbo oríṣiríṣi nǹkan ni Yorùbá fi ṣe wàásù ni wọ́n fi ṣe wàásù àbí kí n sọ pé wàásì fún àwọn èèyàn tí wọ́n bá bímọ tí ọmọ bá kú tí ìyá wà láàyè Yorùbá máa sọ pé àti ẹ̀ dúpẹ́ omi ló dànù akèrèǹgbè ò fọ́ nítorí pé wọ́n believe pé akèrèǹgbè tí ò fọ́ yẹn á tún lè fi pọn omi míì that is the simple meaning ẹ má jẹ́ kí n lọ jìnnà lórí yẹn àwọn ọmọ Yorùbá kí ló dé tó wá jẹ́ pé Lárúbáwá ní ó kó wa lẹ́rú why tí Lárúbáwá ó kó wa lẹ́rú why tí wọ́n sì ń lo àwọn kan tá a sì mọ̀ wọ́n irú ètò pé ẹ̀ ń pòfẹ́sọ̀ ǹjọ́sí tí ń sọ kàntàkàntà nínú interview tí mo ṣe fún wọn yẹn àṣẹ pòfẹ́sọ̀ ọ̀fẹ́ kí n máa ń porúkọ ẹ̀ Arabic ni wọ́n kó a lè mọ́ mọ́tò oníkọ̀ síṣẹ́ ni wọ́n fi ṣe lẹ́yìn tí wọ́n fi kọ́ ọmọ léèwé àwọn ọ̀mọ̀wé wa tí wọ́n ń kọ́ wọn ní yunifásitì ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún ní ẹni tó ń kọ́ wọn ní medicine ọ̀pọ̀lọpọ̀ wọn ní hospital táwọn dókítà kan wà bẹ́tẹ́ pé tó bá ti close ní iléèwé ẹ̀ ó lọ ọbẹ̀ nìyẹn so tó bá jẹ́ pé òfin náà ni ẹ gbèdì fún Nàìjíríà ọmọ Yorùbá kò síbi kankan tá a ti wà lẹ́yìn rí láyé á wà á la ojú wa lẹ̀ báyìí Lárúbáwá ọmọ wa kó wa lẹ́rú Lárúbáwá ọmọ kó wa mẹ́rẹ̀ gbogbo n tó introduce yẹn pátápátá ọ̀nà àti gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìlú tí wọ́n ti bẹ̀rẹ̀ Boko Haram ń jọ́sí ẹ lọ wo àwọn ìlú yẹn àwọn ìlú tó ní àlùmọ́ọ́nì gidi ni àwọn ìlú tó ní àlùmọ́ọ́nì gidi so ńgbà tó bá pa gbogbo àwọn èèyàn bẹ̀ tán wàá wá òkúpa rẹ̀ báwọn Fúlàní ṣe nìyẹn bí wọ́n ṣe lórí àwọn Haúsá tí wọ́n fi sọ Haúsá di second citizen nílùú wọn nìyẹn àwa náà ó dẹ̀ lajú wa sílẹ̀ nítorí àwọn ẹni ìgbé kọ̀ọ̀kan tí
ó jẹ́ pé owó Saudi ni wọ́n fi ń live wọ́n dẹ̀ wá àwọn ni wọ́n wà máa fọ́ọ̀sì àṣà àti ìṣe Lárúbáwá lé wa lórí. This time around kì í ṣe pé kì í ṣe pé mo sọ̀rọ̀ nípa ẹ̀sìn mi against àwọn tó ń kírun màá bọ̀rọ̀ níbẹ̀ yẹn. So ó yẹ kí orí àwa Yorùbá pé orí wa dẹ̀ pé n tá a fẹ́ ṣe la fẹ́ ṣe. Àwọn ọmọ àlè kan wà tí wọ́n sọ pé bí ọ̀dẹ̀dẹ̀ kan bá tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà. Àwọn ọmọ àlè kan wà tí wọ́n ti dàgbà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ń lò tí wọ́n fẹ́ fi gba àṣà àti ìṣe wa lọ́wọ́ wa. Irú àwọn bíi Mufti Ìwó, irú àwọn bíi Rashidi Elétíkété. Ṣé tí wọ́n bá sọ pé Olúwo gbogbo àwọn bàbá wa tí wọ́n ti jẹ Olúwo sẹ́yìn bàbá Yorùbá ni wọ́n. Bàbá Yorùbá gbogbo ọba nílẹ̀ Yorùbá kéèyàn jọba lórí òwúlé 5 nílẹ̀ Yorùbá bàbá Yorùbá ni. Torí tí wọ́n bá ti pè lọ́ba tọ́dẹ̀ ṣe nǹkan tó bá ṣe tó sọ̀rọ̀ tó bá ṣe tọ́wọ́ pèmí tó ṣe gbogbo tí wọ́n ṣe tí bàbá tó bí bàbá mi tó bá sì wà láyé dìsìn bàbá tó bí bàbá mi tó bá wà láyé dìsìn ó likely kí wọ́n ti lé 350 torí àwa ọba wọn láyé èmi ò bá bàbá mi láyé. So tá bá sì wà láyé dìsìn wọ́n dọ̀bálẹ̀ fún ni bí ṣe Yorùbá ṣe rí nìyẹn. Àwọn olórí burúkú kan wà gba kiri yẹn lọ́wọ́ wa wọ́n wá ní o lè dọ̀bálẹ̀ fún bàbá tó bí ẹ. Àdánwò yẹn ó padà bá ẹ kì í ṣe pé mi ì rí fídíò yẹn ni bó ló ń bá rẹ̀ jẹ́ rí mo lè sáré fi hàn yín. Máa nǹkan àáfàá kan ṣe ìwàásù tẹ́rù Ọlọ́run bà mí. Ó ní tí èèyàn bá ń jí láàárọ̀ tí èèyàn bá wà tí kò pa ìrun jẹ rí lẹ́ẹ̀kan báyìí kò pa sàká yíyọ jẹ rí gbogbo ohun tó bá ní ló máa ń yọ sàká nínú ẹ̀. Pé ó fẹ́ràn àwọn èèyàn kọjá bó ṣe yẹ bó ṣe fẹ́ràn ọkùnrin bẹ́ẹ̀ ló ṣe fẹ́ràn obìnrin kì í fẹjọ́ ṣègbè pé ká tó wá sọ pé ká tó wá rí ẹni rí pé gbogbo àwọn èèyàn tó wà nílé ayé tó ń ṣẹ̀mí ayé lọ́wọ́lọ́wọ́ ká ní ẹni ló tó ń bọ́ gbogbo wa. Ó ní Ọlọ́run sọ wípé òun ò ní tẹ́wọ́ gba dáadáa rẹ̀ tó bá ṣe àìdá sí àwọn òbí rẹ̀. Tó túmọ̀ sí gbogbo ohun tó bá rí kó o ṣe ní dáadáa láyé tó bá ti lè ṣe àìdá sáwọn òbí ẹ̀ that's the end. Àwọn òbí yẹn làwọn kan wá ń kọ́ wa ká máa ṣe àìdá sí. Àwa náà ti wá gọ̀ débi pé àrántí pé ibì kan láti wá ṣé gbogbo òní gbogbo kọ́ mọ́ níbi tí wọ́n ti fà wá tó odò bá sì kọ títù tó kọ wíwẹ̀ ṣé bí kì í kà padà lé sọ̀rọ̀ ni sọmọ Lárúbáwá lèmi ni mi sọmọ Lárúbáwá rárá. Ẹ rí woman tó sọ̀rọ̀ nínú fídíò tẹ́wọ̀ fáyẹn àní mùsùlùmí lòun náà ó wá gbọ́n táwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ń sọ ní òdì kejì láti inú ilé tí ẹ̀ ń gbọ́ ó wá ní òun fẹ́ẹ́ lè lọ da omi gbóná lé wọn lórí kóun fẹ́ẹ́ lè lọ pa wọn mùsùlùmí ló sọ yẹn o. Now àwọn kírísítẹ́nì tí wọ́n wá ń sọ̀rọ̀ wọn yẹn gangan báwo ni wọ́n ó ṣe fíìl táwọn bá gbọ́ whereas gbogbo àdúgbò yẹn dẹ̀ ni kírísítẹ́nì máa wà mẹ́ táwọn ń gbọ́ tó ń sọ yẹn. Now mo wá sọ̀rọ̀ ẹnìkan tí tó jáde tó ń kọ̀ndẹ́mù tó ń sọ pé àwọn mọ̀lẹ́bí òun kan wọ̀ náà pé gbogbo àwọn tó ń jẹ́ lẹ́sìn kan wọ̀ náà mo wá kọ̀ndẹ́mù ẹ̀ àwọn èèyàn wá ń sọ oríṣiríṣi. Ṣé bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé àwọn èèyàn kan ó lérò pé ń gbìjà àwọn ni o. Ọlọ́run má ṣe wá lọ́bọ Ọlọ́run má ṣe wá nínàkí. Àwọn ọ̀bọ àwọn ẹranko ní òkè ń rorí àwa ọmọ èèyàn a ní orí tààrọ Ọlọ́run fún wa lórí rò. Mo ní àwọn kan máa sọ wípé
ó ń gbìjà wọn ni o oríṣiríṣi kọ́mẹ́ǹtì ni mo rí ẹ̀yin náà lọ ka àwọn kọ́mẹ́ǹtì kan wò wọn ò bú mi o ṣùgbọ́n wọ́n ń gbìjà ẹ̀ pé èyí nítorí pé kinní kan kí ni à ń porúkọ pòfẹ́sọ̀ tó máa ń fi báíbù tó máa ń fi kùránì bú báíbù yẹn kinní kan mi ti ẹ̀ fẹ́ mọ orúkọ ẹ̀ pé pòfẹ́sọ̀ yẹn tó máa ń fi kùránì kọ́ndẹ́mù báíbù tí wọ́n pè yàn jọ rẹpẹtẹ yẹn pòfẹ́sọ̀ náà pè àwọn náà wọ́n pé pòfẹ́sọ̀ kéwù ni wọ́n ò pè ṣe pòfẹ́sọ̀ gidi o so ṣùgbọ́n wọ́n kàwé ó yà mí lẹ́nu bí mo ṣe gbọ́ pé wọ́n kàwé ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó kọjá ní iléèwé tí ẹ̀kọ́ ò ní gba ara rẹ̀ kọjá tí iléèwé ò ní gba ara rẹ̀ kọjá ẹni tó bá jẹ́ pé òun lọ kọjá iléèwé tí iléèwé ò gba ara rẹ̀ kọjá bí láìfù wọn ṣe rí nìyẹn because ẹni tó bá kọjá níléèwé ìwé 6 péré tèmi kà ló wúlò fún mi to this extent 6 péré tí mo kà òun ló wúlò fún mi to this extent tèmi bá lè wá máa rò pé irú eléyìí ò yẹ táwọn èèyàn dẹ̀ nǹkan sára sí mi pé lóòótọ́ ni nǹkan tí mo sọ á wá ṣe sọ̀rọ̀ ẹni tó ka secondary school tàbí ká sọ̀rọ̀ àwọn OND HND ní poli tàbí ká máa sọ̀rọ̀ àwọn tó graduate ní university tàbí ẹni tó ṣe master tàbí ẹni tó ń wá jẹ́ professor kí wọ́n mọ̀ wá lè dánú rò kémi ó lè máa ronú kémi èmi ó ní àríjì rẹ̀ ni wọ́n lọ shame on you wàláì shame on you so gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn mo kà yín kún ara wọn ẹni tó ń gbìtẹ́ ló ń gbìjà yín yẹn pẹ̀lú gbogbo ohun tó ń sọ yẹn ìdájọ́ tọ́lọ̀ wọn bá ṣe fún mo bẹ̀ lọ́n kọjọ ṣe fẹ̀yìn náà torí inú yín ń dùn mọ̀yẹ ọdún tí mo ti ń bú àwọn mùsùlùmí ni mọ̀yẹ ọdún tí wọ́n tún sọ̀rọ̀ màá tún fún ọ lésì padà so mo dẹ̀ ti sọ̀rọ̀ àwọn kírísítẹ̀ náà sẹ́yìn àbó sọ̀rọ̀ bàbá Adébóyè àǹkó náà sẹ́yìn náà àwọn ò bá mi sọ̀rọ̀ àwọn bàbá yẹn ò bá mi sọ anything pẹ̀lú ntọ́lọ̀ ń ṣe fún wọn yẹn àwọn èèyàn wọn àwọn agbèjà wọn àwọn èèyàn wọn bá mi jà even àwọn èèyàn tó bá fẹ́ kọ́ nǹkan kan nípa tí mo sọ wọ́n ní àwọn tí wọ́n fi ń kọ́ tí ò ní ta mí lára tá a tún wá jọ ṣàlàyé fúnra wa pé bẹ́ẹ̀ yẹn kọ́ lórí tí mo mí ìrẹ́lẹ̀ tẹ́wọ̀n náà lè ó kémi mọ̀ pé nǹkan tẹ́ mí nìyẹn ṣùgbọ́n ìwọ tó bá wá mọ̀ pé nǹkan tí ẹni yẹn ń ṣe ń ló dáa ṣe nígbà tí kìí ṣe pé wọn náà ò lè dórí ro ìwọ náà jáde kí wọn náà máa ṣerú ẹ̀ náà ọ̀fẹ́ kan máa fún ẹni ẹlẹ́ni lépè kò nítorí pé kò sínú mọ̀lẹ́bí tiẹ̀ kìí ṣe mọ̀lẹ́bí rẹ̀ so gbogbo nǹkan bá ń sọ fún kò kàn ẹ́ ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrútòrú àìmọ́sẹ́kọ̀ orógùn ní fi kórí ibomi gbóná àìmọ́sẹ́kọ̀ gbákọ ni wọ́n fi kọ nǹkan gbígbóná àìmọ́sẹ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ó ràn wọn lọ síbi tí wọ́n fẹ́ mo sọ fún yín èmi ò mẹ́ni tí ó wọ̀ náà mi ò mẹ́ni tí ó wà àlùjánnà ṣùgbọ́n mo mọ̀ pé téèyàn bá ṣe dáadáa Ọlọ́run ní jẹ́ kí wọ́n tọ̀ wọ́n wọ àlùjánnà dáadáa nìyẹn dáadáa tá à ń ṣe yìí irun ò sí inú ẹ̀ lójú mi torí irun Ọlọ́run ní ká máa fi pọ́n òun lé ní ká máa fi yin òun ká máa gbà pé òun wà so many ways la lè fi gbà pé Ọlọ́run wà tó bá ní torí pé nìkan ò ní tàbí pé wàhálà burúkú kan ṣẹlẹ̀ sẹ́nìkan nínú kékeré tí wọ́n ní tó dẹ̀ lọ́ọ́ fi revive ẹni yẹn ìrun mélòó ló fẹ́ ké tọ́lọ́run fẹ́ gbé sí déédéé nǹkan tó ṣe ẹ̀ tàbí èèyàn kan pọ̀ kàkà kú ìwọ lọ́lọ́run wá lò láti dẹ́mi ẹ̀ láti ra ẹ̀mí ẹ̀ padà so many things lèyàn lè ṣe tó bẹ́tà ìrun kíkí ẹ gbà bẹ́ẹ̀ ìrun kíkí àníyàn mo fẹ́ ṣe fọ́lọ́run mo lè dúró nù yàrá mi kí n bọ́lọ́run sọ̀rọ̀ ṣé ó dìgbà tí kírísítẹ́nì bá di chọ́ọ̀chì kan náà wọ́n tó gbàdúrà yẹn ẹ̀mí ló ní àwọn tẹ́dọ́là nǹkan kan lọ sí mọ́sìkì tàbí lọ sí chọ́ọ̀chì ẹ̀mí ló ní irú àwọn kí náà ń kórópọ̀ ẹ̀ àwọn olówó wa ẹ̀mí ló náà ń lọ sí ẹ̀mí ló ní Dangote ń lọ sí mọ́ṣáláṣí ẹ̀yin ntẹ́ẹ̀sì tẹ́ẹ̀ fi kúnnù ẹ̀sìn lẹ́yìn wá sìnkú láyé yìí gbogbo ẹni tó bá dẹ̀ sí ń ṣe ẹ̀sìn
tí ò ṣiṣẹ́ ó lè níyìn. Ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ lísìn sí ọmọ alálùbáríkà kan, kì í ṣe ẹni tí mo lè pè lọ́mọ mọ́ torí ń tọ́lọ́ ń gbélé lọ kọjá kí n pè lọ́mọ. Bródà mi alálùbáríkà kan, mo ní àǹfààní àti mọ̀ wọ́n láti kékeré, mo dẹ̀ ní àǹfààní àti gbọ́rọ̀ lẹ́nu mọ́mì wọn bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta. Ẹni tí Ọlọ́run ti ń lò láti inú oyún, láti ìgbà tí màmá ẹ̀ ti ń ru oyún ẹ̀ ni Ọlọ́run ti ń lo ọmọ yẹn fún màmá yẹn. Because àwọn nǹkan tí màmá sọ fún mi, ó lè má yí màmá gangan pé Ọlọ́run ń lo ọmọ yẹn ni. Àwọn nǹkan, gbogbo nǹkan tí wọ́n sọ fún mi nígbà yẹn lórí ẹ̀, nígbà táwọn wà ní oyún ẹ̀, èmi mọ̀ pé Ọlọ́run ń lo ọmọ yẹn fún wọn láti inú oyún ni kó tó wá di kan bí síta. Àwọn tèmi mọ̀ láàfáà nìyẹn. Ẹ dákun ẹ lísìkì ẹ gbọ́ nǹkan tó sọ. Kẹ̀kọ́ wọlé kí n gbọ́ kó dún ni bóòdù ò lè kú òmí. Màá ti fẹ́ ronú kú tí ò bá ṣe torí pé ẹ̀yin náà wà ń bẹ̀ pẹ̀lú mi. Èmi máa ṣàǹfààní tó wà ní owó bá mi yọ́ lánàá lọ. Àmì Jésù. ó bọ̀ òpó ìdè tó bá dé o ẹ máa gbà ó ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ìkànnì o Ṣòkòtì TV. Eré oníṣe ta pàkọ́lé ẹ̀ ní eléwé-jèwé wọ́n kóra wọn jọ wọ́n ń tanra wọn wọ́n ń gbára wọn ẹni òjèjẹ àjẹgbé eléwé-jèwé la ó jọ máa wò lórí ìkànnì o Ṣòkòtì TV. Ẹ kú ojú lọ́nà rẹ̀ o. Eléwé ń jẹwé jàǹbá tà fún jàǹbára. Wọ́n ń bára wọn rìn, wọn ò mọ́nú ara wọn, wọn ò dá síra wọn. Wọ́n ṣe máa gbára wọn ló wà lọ́kàn wọn gbogbo ìgbà. Ikú ń dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkún. Àyágbọ́n ògún gbẹ̀gbọ́n ọmọ ẹranko ń tiro ọmọ èèyàn ń bẹ̀rẹ̀. Eléwé ń jẹwé wọ́n ń ta ọpọlọ fúnra wọn ni. Bó ṣe ń brainwash ara wọn le jù. Àwọn eléyìí gangan leléwé ń jẹwé sàmúgàmú gàràrà tí ò múrin tì lágbẹ̀dẹ. Iyọ̀ ẹkùn tó jọ kọ́ ẹranko tó fẹ́ pàjẹ́ ló ń wá o. Ọlọ́pọ̀lọ́ pàdé alágbárí wọn kóra wọn jọ wọn ju kíní yẹn síra wọn. Ọlọ́gbọ́n méjì mẹ́ta tó ń fi sàpá jẹun omi toro orí ẹ̀ ni wọ́n nù gbẹ̀yìn. Nínú eré oníṣe ìta àpàkọ́lé ẹ̀ ní eléwé jẹwé jàǹbá tà fún jàǹbára. Ó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí tá a máa sún ẹ̀ lórí ìkànnì yìí Ṣòkòtì TV. Ẹ wo iṣẹ́ bàbá iṣẹ́ ni. Ẹ wo iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́. Eléwé jẹwé jàǹbá tà fún jàǹbára ni o. Coming soon on Ṣòkòtì TV YouTube channel. You can't afford to miss it. Àwòtúnwò ni ẹgbà bẹ́ẹ̀. Eléwé-jèwé la ó jọ máa wò ẹ kú ojú lọ́nà rẹ̀ o. Ẹ dákun ẹ lísìn kẹ́ ẹ gbọ́ bródà mi alálùbáríkà tí mo ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ yẹn bá kéwú, mo sọ ọ́dà gbangbẹ́nu mi gbà. Òwúsọ àfa àti ẹ̀fẹ̀jọ́ mi. Kò sí. Sọ fún ọmọ kéwú ẹ̀ wọ́n lẹ́sọ̀rọ̀ kí ládàá ọ̀bí. Ọ̀bí. Gbogbo àdá kéwú lónìí kò sí ohun tó dáa tó kéwú. Ẹ dábàá tó lọ wá sí. Ẹ lọ wáṣẹ́. Torí ipò kéwú kò sọ pé ọ̀pọ̀dọ̀ dàáfà ká. Kó ní jàfà kò yé mi. Ó ti wá ń pọ̀ ọdún o. Ọmọ ọgọ́rùn-ún, ọmọ ẹgbẹ̀rún jáde nílé kéwú kọ̀ọ̀kan. Náà ni thousands ẹgbẹ̀rún ọmọ kéwú jáde nílé kọ̀ọ̀kan. Káàkiri wọn wá bẹ̀rẹ̀ sí máa fi lẹ́nu bá ti wá láti fìlà àjíjà méjì lóṣù tí sẹ́tù bá mẹ́ta. Òun náà ti nọ́gbọ́n ṣe mòlúdì, nọ́gbọ́n ṣe ìjírá. Ohun tẹ́ ń ṣe òun nǹkan ẹ̀sìn ọ̀dà. Gbogbo ẹ̀ dákun ẹ̀yìn àfa mo dá sí i la. Àwọn àfa kéékèèké ni o. Ẹ sì ní okun agbára àti lè ṣiṣẹ́ ká. Àbí. Kẹwàá jókòó gbogbo ẹ̀ tí okun mi mọ́kà ni mò ń fẹ́. Kí ló dé tí wò ó lè ṣiṣẹ́ kọ́ ọ̀la kí wọ́n náà lọ fúnra rẹ̀ kó tó ràn yẹn ní owó rẹ̀. Ilé ìlànà fi sọ pé fọwọ́ náà ìpọ̀ yọ́pọ̀ o. Ọkọ̀ ló ti pọ̀ ju èrò lọ. Tó bá jẹ́ pé èrò lọ́pọ̀jọpọ̀ lọ ẹnìkọ̀ọ̀kan lè lọ tọ́ọ̀nù méjì mẹ́ta mẹ́rin. Ṣùgbọ́n báyìí ọkọ̀ lọ́pọ̀ ju èrò sọ́ọ̀lẹ̀ lẹ́fọ̀dì gbé. Gbogbo ọ̀rọ̀ ẹnjìníà àwọn ẹnìmọ̀sọ̀ ọ̀pọ̀ ti kéwú tó ọkọ̀ wa lọ kọ́ ẹnjìníà ìwò lọ́kọ̀ ilé ńláńlá ìbò ti dàgbò àfáàsì. Kò ṣe máa jẹ tíra. Kò ṣe máa jẹ tíra, kò ṣe máa jẹ Kùránì. Kùránì tó jẹ ó tó ń ta ẹ̀wọ̀n ẹ̀mọ́sì mi gbọ́ Al-Qur'ani gínà làfọ́kìlà bá dà wọ́là gínà lùnà. Bẹ́ẹ̀ yẹn bá kéwú
mo sọ dàgbà èmi náà sọ bó ṣe sọ́hun òwúsọ àbá àtẹ́fẹ́jọ́ mi. kò sí. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn kò sí ìjà àfáà kankan lára anybody tó ju tẹni yìí náà lọ gbogbo dáadáa tí èèyàn ṣe láyé lẹ́ni ti ṣe láti kékeré tí mo ti mọ̀ wọ́n ni wọ́n ti ń ṣe àwọn òwò kéékèèké kan kún iṣẹ́ àfáà yẹn wọn gbójúlé iṣẹ́ àfáà láti fi jẹun torí gbogbo ìgbàlẹ̀ mi máa ń pè wọ́n pé afẹ́ṣe mítìn ẹjọ́ ẹ̀yin ni mo fẹ́ kẹ́ wá ní mìíràn kéèyàn máa pé dídé àfáà gbàyẹn wọ́n wà kékeré wọ́n á dẹ̀ wọ́n á wá ṣàdúrà fún wa èyí tó tún wọ́ọ̀sì jù ni pé wọ́n lo mọ́tò spade wagon kan gbà yẹn kékeré báyìí nìkan ló rà fún wọn gbà náà èyí tó tún wá burú jù ni pé tán bá ti gbàdúrà fún wa tán bá ti fẹ́ máa tán bá ti ń lọ gbogbo wa máa rọ́tẹ̀lé wọn gbogbo àwọn ọmọ tán rọ́tẹ̀lé wọn yẹn wọ́n ń lọ gbowó ni wọ́n ti mọ̀ pé àáfàá mi ọlọ́run fa wọn lówó wọ́n máa háwo bíi pé gbígbà téèyàn lọ sí bíi pé èèyàn lọ lọ́jọ́ Jímọ̀ ọlọ́sọ́dọ̀ àwọn oníbàárà tó ń lọ háwo fún wọn ẹ wá lálùbọ̀ríkà ò ní wọ́sẹ̀ rẹ̀ gbogbo àwọn ọmọọṣẹ́ tiwa tí wọ́n ń háwó fún jọyẹ àwa náà tán máa ń fún lówó ṣe rò pé àwa ò lẹ́lẹ́dàá tiwa ni ṣe rò pé ẹlẹ́dàá tiwa akúrí ni ṣé ẹlẹ́dàá wa ò ní ran ẹlẹ́dàá tó ràn wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ò ní ràn lọ́wọ́ kankan tẹ́ ẹ lè ṣe ẹ ní ràn lọ́wọ́ kan ìlú Ìlọrin kìí ṣe ìlú fàtínà sá ìtínà fa ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan orin tá a rí yín sí rí yẹn ṣé jàgídíjàgan wa ni àbí èsì jàgídíjàgan báyìí ṣé jàgídíjàgan ní ìlú Ìlọrin báyìí àbí kìí ṣe jàgídíjàgan so ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ àwọn àfáà tàn wá jẹ ni majority àwọn àfáà wàláì mo lè fi gbogbo ẹnu sọ 90% àwọn àfáà tàn wá jẹ ni tẹ́ bá débi mọ́sálásí tí àmì Ọlọ́run kọ́ àwọn náà ń kọ́ mọ́ ń kéwù náà ènìyàn tí wọ́n á gbọ́ tó ń sọ pé àwọn ọmọ bíi 1000 máa jáde nílé kéwú lẹ́ẹ̀kan náà àwọn ò lè fi báwọn bá ti lè fi gbogbo ẹnu sọ pé iṣẹ́ kíní wọ́n lọ sí gbòòrò torí pé ẹ máa kọ̀ndẹ́mù wọn náà ni ẹ máa sọ̀rọ̀ tí ò dá ẹ máa sọ̀rọ̀ àlùfàṣà sí wọn. so wọ́n láti correct ara wọn torí wọ́n mọ̀ pé ẹ̀ láǹkúrí ẹ̀ kì í ṣe èèyàn wọ́n mọ̀ bẹ́ẹ̀ dáadáa. Now, having said that, gbogbo àwọn tó ń gbàbọ̀dè fún wa ẹ̀yin wá ń wò wọ́n níran èrí nǹkan kan tẹ́ ẹ lè ṣe fún wọn àfi wò ràn rà àfi wò níran. Now, àwọn ọba wa tí mo máa ń sọ fún yín pé kẹ́ ẹ má bù ṣé àwọn alálẹ̀ ọmọ dá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ń sìn ìkan ló ń lùyàn mójú títí ìjọsí sọ́lọ́run ò yẹ̀yẹ́ ẹ̀ ni sẹ́yìn lè bọ́lọ̀ yẹ̀yẹ́ ẹ̀ ṣẹṣẹ́ ọwọ́ yín ni Ọlọ́run fi yẹ̀yẹ́ rẹ̀ àìmọye àwọn àfáà bẹ́yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà náà ti ká orí mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà náà ti bá ọwọ́ lọ́wọ́ ẹ̀ tán bi léèrè tá a gbogbo wa rí lórí íńtánẹ́ẹ̀tì tán bi léèrè tán ní àwọn fẹ́ fi ṣáájú ajé ni. So ẹ̀yin lẹ́yìn ó wà á máa ríra yín bí ẹni pẹ́yìn lẹ mọ́jù. Igun yín pa lórí òǹwòrán àpáti bẹ́ndì ọ̀bọ ajá ń so omi lójú báyìí ó wá ní kíni kan mú wá nínú egbére bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ fọdún 7 ní ìjàgbó ọlọ́làǹgbá ò lè rìn ṣé bí aláǹgbá ọba wá rìn rárá ṣé ibi tí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀gbẹ́ fọdún 7 rìn yẹn sálàǹgbá gbọ́dọ̀ rìn ju wákàtí 2 lọ
ẹ má tara yín mọ́, ẹ má gbé ẹ̀sìn yín, ẹ má gbé ẹ̀sìn kankan, ẹ má fẹ̀sìn kankan dẹ́rù bà wá mọ́. Alẹ́sìn tiwa, aláṣà tiwa, ẹ má fẹ̀sìn kankan dẹ́rù bà wá mọ́. Ẹ má fi ẹ̀sìn kankan dà wá láàmú mọ́. Àbí ẹ má fẹ̀sìn kankan dà wá láàmú mọ́. Sí ilẹ̀ kòkó bá sọ̀rọ̀ ta ló kọ́ ló tàbá. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, a ní ẹ̀sìn tiwa, ẹ má fẹ̀sìn ti yín dàbàrú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́, àṣà mọ́ wa lọ́wọ́. Kí ló dé? Àwọn ọba wa tí ẹ expect kí wọ́n máa sọ̀rọ̀, nǹkan tẹ́ ẹ expect kí wọ́n máa sọ wọn ò ní sọ. Ìkọ̀ọ̀kan nínú wọn ló lè sọ. Because gbogbo yín náà lè mọ̀ pé ordinary local government chairman ló lè yọba ń pò sí. Ṣé tó bá yọ ń pò, ṣé kó sọ̀rọ̀ tí wọ́n fi yọ ń pò ni? Ṣé tó bá jẹ́ bàbá àti ẹ ló wà lórí ipò wa ní kó sọ̀rọ̀ tí wọ́n yọ ń pò? Ṣùgbọ́n tó bá jẹ́ pé afẹ́lẹ̀ bá wọn rìn, àwọn tó rí snable ní wọn ni mo ń sọ o, kì í ṣe àwọn táwọn alálẹ̀ ń jẹ níyà lọ́wọ́ o. So ká ní a fi èlè bá wọn lọ́ba wa láwọn ọba gidi ká la fèlè bá wọn rìn. Ṣé mọ̀ wípé wọ́n mọ̀ support làwọn lábẹ́nú, wọ́n lè mọ̀ bú wa lójú àwọn ìjọba ó rí pé wọ́n ń gbìjà wọn, àwa náà sì mọ̀ pé wọ́n ń gbìjà wa lábẹ́nú, àwọn pé gbóńtà ń ṣe àwọn náà ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n àfi kẹ́ ẹ condemn wọn, àfi kẹ́ ẹ ṣépè fún wọn, àfi kẹ́ ẹ bú wọn, ọdún wo lè tó fẹ́ bọ́ nù yẹn. Ẹ̀dẹ̀ ń jẹ́ káwọn ọmọ Lárúbáwá ọmọ disturb wa, àwa la fẹ́ lọ, ẹ̀yin wá ń bú àwọn èèyàn, ẹ̀yin ọmọ pé ẹ̀yin gangan lè fẹ́ ká lọ, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ búyàn láyé pátápátá, ẹ̀yin lè fẹ́ ká lọ. Mo ní láti tèmi, o ní láti tiẹ̀ náà. Must you control me? Must you force me to follow you? Mo lẹ́nìkan náà tó bá mi sọ̀rọ̀, bàbá ẹ ti rí kinní kan step yín, pé lórí mo rí kinní kan sí step mi. Mo á wo ọ̀rọ̀ yẹn, mo á rí pé nìyẹn kéré sí máa ní irú ọ̀rọ̀ adára wò ni ẹ. Kí ni ìdúró mọ̀ yẹn? Kí ni ìtumọ̀ nǹkan tó sọ yẹn? Pé ṣé mo torí ẹnìkan wá sí Yorùbá Nation nígbà tí mo wà bẹ́ẹ̀ ni? Ẹnìkan ló mú mi wá ni? Ti torí anybody wá, torí ara mi àti ọjọ́ iwájú àwọn ọmọ mi ni mo fi join. Mi torí anybody join. Mi torí anybody join. Anybody kan ló lè mú mi wá bẹ́ẹ̀. Bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà anybody kan ló mú mi wá bẹ́ẹ̀. Bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín anybody kan ló mú mi wá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lẹ́nu anybody mú mi débẹ̀. So it is not under your right láti tàsé mi pé nítorí pé èmi ò ṣe nǹkan tí wọ́n ṣe. Ta ni wọ́? Òun fún mi lówó oúnjẹ ni. Bó bá tiẹ̀ fún mi lówó oúnjẹ, ṣé adult ni mí náà? Ó bá fún mi lówó oúnjẹ ò ní kí n má lè dáná tèmi ro. Must I think the way you think? Must you think the way I think? Ọmọ Yorùbá ẹ má jẹ́ asọnù, ẹ jẹ́ ká sọnù ká má sọnù. You don't approach people like ẹran tó ń ságẹ̀ fún. That person, okay, mo sọ fún yín jọ sí pé gbogbo bàbá sí ní follower tó. Gbogbo bàbá sí ní follower tó. Àwọn ọba wa nǹkan tá à ń bú yẹn ló kó bá wa. Because okay, èmi jẹ́ ọmọ Ìbàdàn, ẹnìkan wà bá mi bú bàbá mi Olúbàdàn, màá nítorí pé inú ẹgbẹ́ yẹn ni mo belong sí, èmi á sì máa gbé Ìbàdàn, àbí máa gbé Ìbàdàn, inú mi á sì máa dùn pé wọ́n bú bàbá mi. So ẹ wá expect káwọn èèyàn tẹ̀lé yín. Ẹ tiẹ̀ kọ́kọ́ wo mi mọ̀lẹ́bí kábíyèsí yẹn náà, ó bímọ rẹpẹtẹ, ó níyàwó rẹpẹtẹ, gbogbo ìyàwó yẹn ni wọ́n ní mọ̀lẹ́bí tiwọn, wọ́n ní nídìí ìyàwó ní nídìí bàbá. Ẹ wo extension àwọn ọba yẹn, kọjá ọwọ́ àwọn tí wọ́n wà ní their extension yẹn lásán ni wọ́n lòdì sí nǹkan tẹ́ ẹ sọ kí wọ́n ṣe tiwa, tọba kìíní, tọba kejì, tọba kẹta, tí gbogbo àwọn ọba tá a nílẹ̀ Yorùbá. Ṣé bó lọ ẹsẹ̀ àrírò fọ́ lóyìn? Àsìkò òtítọ́ ti dé, ẹjẹ́ bára wa sọ. Ṣé bí ọba kan, ọba alálùbáríkà kan, ṣe bọ́ba kan lélẹ̀? Tá bá ń sọ pé ọba tó ń ṣe ìṣekúṣe ìbà Ràṣídì Olúwo ni. Tó ti yé gbogbo èèyàn ló mọ̀ wípé ìyẹn làkàyè kú díẹ̀ káàtó. Torí pé o ò ní dépò
tí gbogbo ayé fọwọ́ gbé ẹ sí tó jẹ́ wípé ìwọ tó bá ti mọ̀ kó fẹ́ jọba o ní ṣèṣẹ̀ṣe kì í ṣe dandan kó kúkú jẹ ọba yẹn máa lọ ṣe ẹ̀sìn tó ń ṣe torí pé àwọn ẹ̀sìn tá ń sọ yìí ẹ̀sìn kìíní ẹ̀sìn kejì yìí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni. wọ́n mú wá ní. ok ẹ̀sìn tiwa tá a wá dé bá tó jẹ́ wípé òun la fi ń jọba láti ìgbà táwọn bàbá ńlá bàbá wa àti bàbá ńlá bàbá àwọn tó bí bàbá tó bí Olúwo tó bí Ràṣídì Olúwo tó ti yé ìṣẹ̀ṣe náà ń ṣe náà fi ń jọba òun wá dé wọ́n ọba gómìnà lòun ọba kìnìkan nígbà ìwáṣẹ̀ ọba gómìnà àwọn ọba náà máa ń fún gómìnà láṣẹ ọba Arẹ́gbẹ́ tó ti yé ṣe rí àwọn kankan wà tó jẹ́ wípé tí bínibíní bá bíní àbèrè á tún máa béèrè lọ́wọ́ ẹni yẹn àsìkò tí ò tí ì tó ni sẹ́ni gbogbo nǹkan tó ń ṣe tí ó rò pé òun jẹ lọ yẹn ìgbà táwọn gbogbo àwọn òòṣà tó wà ní àgbálá ayé bá bẹ̀rẹ̀ sí bínú sí i bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ o sẹ́rẹ́lòmíì orí social media lẹ́wọ̀ o nǹkan tó ń do lábẹ́ aṣọ ìṣe nǹkan kékeré o. ẹ mọ̀. torí pé sẹ́rí Ràṣídì yẹn láwọn ìgbà kan bẹ́ẹ̀ náà lórí kábíyèsí Ọ̀nìrìṣà Ìṣàfẹ́ tó ti yé tá a bá mú nílé ní méjì ẹnìkan ò ní bímọ ẹ̀ kó sọ́nà Ọ̀nìrìṣà wọ́n ní elúkélú kan kì í tọ́ ọ ní tó ti yé gbogbo ọba tó bá wà nílẹ̀ Yorùbá Ọọ̀ni ni ọba àkọ́kọ́ nọ́mbà 1 ní ìfẹ́ mọ́ bọ́ ti fẹ́ ṣe é tó yẹ Aláàfin lẹ́lẹ́ẹ̀kejì ẹnìkan bá wá sọ pé òun ọba Àwó ní tó dẹ̀ ń ṣe òun ni wípé àtẹnujẹ sẹ́mọ̀ ẹni tí ó bá máa dépò ọba tó bá wà ń kó ọba yẹn tó bá wọ̀ pẹ̀lú wọn sọ fún kó o gbọ́dọ̀ ṣe ìjọba ìgbọ́dọ̀ ṣe ìjọba ìgbọ́dọ̀ ṣe ìjọba kí ló wá dé tó lù wọ́n ṣe àwọn nǹkan tá ní kó mọ̀ ṣe ká ní pé lóòótọ́ ló wọ̀ pẹ̀lú. tá bá sọ pé ọba tó ń ṣe ìṣekúṣe ìbà. ẹ dákun mo rò pé ẹ ti gbọ́ ohun tí odidi ọba ló ń sọ̀rọ̀ yẹn o ẹ ṣíṣà gbogbo ẹ̀yin ọba alẹ̀ Yorùbá yòókù ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Olúwo ẹ jẹ́ kí Olúwo mọ̀ pé òun nìkan ló kù pé òun nìkan ni kò sí nǹkan kan lẹ́yìn òun mọ́ ẹni tá a nà kú mọ̀ mẹ́fà tó ní méjì lọ́ba mẹ́rin yòókù nǹkan ara ẹ̀ lọ́wà òun ló mọ àdánwò tí ń bẹ lábẹ́ aṣọ rẹ̀ báyìí ẹ rí i pé kábíyèsí rọ àdọ́gbọ́n pẹ́ẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń rò pé nǹkan sí nǹkan kan tó ṣe òun lọ́mọ tó ń ṣe òun wàláhì òun lọ́mọ tó ń ṣe òun lọ́mọ tó ń ṣe òun àwọn tán tó ń fi nǹkan yẹn ṣe ni wọ́n mọ̀ pé nǹkan báyìí làwọn fi ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwa ò mọ̀ so àwọn kan máa ń sọ kí làwọn alálẹ̀ òun wò ń wú àti ti ń ṣe ọmọdé búrò kó gbójú ẹ̀yìn sólúwéré ń pani lóòjọ́ ni àwọn èèyàn kọ́kọ́ wò ó pé ó lè já síse ló ṣe wọ́n lè sọ pé kì í sọmọ àwọn náà ó lè já síse ló ṣe bóyá yóò kọ̀rẹ́kìtì gbogbo àṣìṣe tó ń ṣe yẹn yóò máa ṣe lọ ṣé ok gbogbo ohun tá à ń sọ fún irú àwọn èèyàn kan sọ pé ọ̀sán lọ́hùn kí ló tọ́ lọ́hùn pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ náà bìlì pé ọ̀sán lọ́hùn kí ló tọ́ lọ́hùn pa wọ́n kí ló tọ́jọ́ lọ́hùn jẹ́ kí wọ́n gòkè kí ló jẹ́ tọ́lọ́hùn jẹ́ kí wọ́n rí sí kí ló tọ́lọ́hùn fi wọ́n hàn ẹ má tara ayé jẹ mọ́ tí ìdájọ́ ọ̀bá tí ì dé lórí ẹni tó bá ń ṣe bí yóò padà dé ìjọ́ tí ò dé láàmà wàlá ìjọ́ tí ò dé láàmà ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ mẹ́nu bà ni kò ní gùn ọ̀rọ̀ mẹ́ta ni ọ̀rọ̀ àkọ́kọ́ ni àwọn èèyàn tí wọ́n ń ṣe POS nílẹ̀ Yorùbá gbogbo ẹnikẹ́ni ìjọmọdé ni ìjàgbà ni ìjọkùnrin ni ìjọbìnrin ni ìjẹ́ politician ni ìjóníṣẹ́ ọwọ́ ni tó bá ń fi ara ní ìran Yorùbá ìnira ni ó pa ìran rẹ̀ Ọlọ́run máa bá wa fi ara ní ìran rẹ̀ ẹ dákun torí Ọlọ́run kí ló dé náà ṣé ẹjọ́ gómìnà wa ń pínlẹ̀ Ọ̀yọ́ tó nìyẹn báyìí mo fẹ́ gba 20,000
lórí 5,000 ẹ máa ń gba 100 naira ṣé bí tí bá fẹ́ gba 20,000 bí 400 lẹ́bàá gba yẹn wọ́n ní pẹ́pẹ́ sí o tówó yẹn bá ti di wọ́n ní lóòótọ́ ní bẹ́ẹ̀ làbáwọn ṣe ń gbà ní 100 lórí 5,000 ṣùgbọ́n tówó yẹn bá ti ń wọ 10,000 wọ 15,000 central bank lówó kan tán ń yọ lórí àwọn so 500 làwọn máa gbà lórí 20,000 kódà wo àwọn tó àjọ wà ní mọ́tò àwọn náà mọ̀ pé mi ò láhùn wọ́n mọ̀ pé kò sí tí mi ò lè mọ́yàn ṣùgbọ́n mi ò lè ìní máa bá wọn sanwó ọmọ gọ̀ yẹn nítorí pé à ń gbà wọ́n láàyè ni wọ́n fi ń kọ́ntínú láti ṣe nǹkan yẹn ẹlẹ́dàá wa ó dẹ̀ bínú sí wọn. mo dọ́nà bíi méjì mẹ́ta àwọn náà ti ń ṣèpàdé wọ́n ti ń sọ láàrin ara wọn bí èmi bá fún ẹ lówó tàbí owó wọ àkáǹtì mi báǹkì mi ó jáwó federal government ó jáwó mo ti complain lórí owó yẹn náà nínú fídíò mi kan ẹni owó tí n bá ṣe ẹ kàn rí 75 naira 50 naira 100 naira bọ́n ṣe ń já owó bí federal government wọ́n dẹ̀ fi federal government síbẹ̀ red kìíní báyìí ló máa gbé wá apart from èyí táwọn báǹkì gangan ń já fúnra wọn lórí owó mi so ìwọ tó wá ń fi ṣòwò tó jẹ́ pé wọ́n ló mọ iye tó fi ń pa èlò ni wọ́n ọjà tí n bá mú ATM mi tí n bá lọ fi gbowó tó bá jẹ́ pé ìrọ̀rùn wà lórí ká lọ gbowó ní orí ẹ̀rọ ATM ibi tọ́lọ́ wọn tó ti bínú sáwọn èèyàn tí wọn ò sojúṣe wọn nínú àwọn olóṣèlú náà nìyẹn tó jẹ́ pé ó easy fún mi láti kíbọ inú ẹ̀rọ kí n gba iye tí mo fẹ́ gbà ṣé bí little change kan wọ́n yọ lórí mi ìwọ wá ń fi little change wọ́n yọ yẹn ó fi ń gba 100 naira lórí 5,000 kò tó èmi ló wá fẹ́ kémi máa báwọ̀ san bóyá 10 naira bóyá 20 naira ní o tí federal government ń yọ lórí owó rẹ̀ ẹ rí pé ìnira ń bẹ nílẹ̀ Yorùbá ẹ rí pé à ń fara nira wa gan gbogbo ẹni tó bá ti ń fara ni wá Ọlọ́run fara ni wọ́n Ọlọ́run fi ara ni wọ́n ìyẹn bẹ́ẹ̀ àtúnṣe síwájú mi ta ti ń wo POS mi ta fẹ́ gbà lábá bá ẹnìkan ariwo tí mo wí ẹ̀rù Ọlọ́run bà mí mo rò kàn ń ṣe pátì ni bá a ṣe ń súnmọ́ bẹ̀ láriwo yẹn ń súnmọ́ wà mo bá ẹni yẹn wọ́n gbé mọ́tò kan kalẹ̀ wọ́n tò àwọn spíkà ńlá lé lórí wọ́n tan jẹnẹrétọ̀ sínú mọ́tò yẹn wọ́n wá ń ṣe ìwàásù mo wá ń wá ẹni yẹn káàkiri létà mo wá rí ẹni yẹn tó dúró wájú ṣọ́ọ̀bù kan ok ẹni tí ń sọ̀rọ̀ gangan ni ó ti jìnnà síbi tí mọ́tò wà wireless mic yẹn ló fi ń sọ̀rọ̀ ohun tó wá ń sọ tó bà mí lẹ́rù tàbí tí mo fẹ́ ta ẹ̀yin èèyàn lólobó sí ó ní pé ó wá dúró wájú ṣọ́ọ̀bù kan ó wá ní Ọlọ́run ló ní kó o dúró níbí pé Ọlọ́run fi ológbò dúdú kan hàn ọ́ Ọlọ́run fi ológbò dúdú kan hàn ọ́ ológbò dúdú yẹn ó ń ṣe aburú tó ń ṣe ní àdúgbò yìí ó wá bẹ̀rẹ̀ sí ní sọ aburú tí ológbò yẹn ń ṣe níwájú ṣọ́ọ̀bù kan ló dẹ̀ dúró sí ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn ìyá wa ni wọ́n máa ń sin ológbò so automatically àwọn méjì mẹ́ta tó bá ti mọ̀ pé ìyá alágbájá ní ológbò kódà bí èsè kọ́lọ̀ tó dárúkọ wọ́n ti mú ìyá yẹn lájẹ náà pé àwọn ìyá yẹn náà máa ń ran ológbò yẹn ń ṣe kí ló tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run wọn ba ìdílé yín jẹ́ bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ gbogbo tó bá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ lọ́wọ́ wọn ba ìdílé wọn jẹ́ ẹ̀yin pásítọ̀ mọ iye àwọn èèyàn mọ iye àwọn ilé tẹ́ ti sọdá horo ní mọ tẹ́ ti sọ fún ìyàwó ègèsì ọkọ mọ tẹ́ ti sọ fọ́kọ ègèsì ìyàwó mọ iye ilé tẹ́ ti dàrú mọ iye márìjì tẹ́ ti bàjẹ́ tẹ́ ti fọ́ lójú Ọlọ́run ó mú yín tẹ́ gbogbo ohun tó bá ti ń ṣàìdánù yín Ọlọ́run ni ó mú yín Ọlọ́run ó bá wa mú yín ṣojú wa báyìí lọ́lọ́run ó ṣe gbóyín mọ́lẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ tí gómìnà mi Ṣèyí Mákindé ẹ̀yin èèyàn wàláhì ẹ̀ láǹkúrí rárá Ọlọ́run Elédùmarè gbọ́ ẹ̀ láǹkúrí ní tí mo dẹ̀ máa sọ fún yín nìyẹn
Ṣèyí Mákindé yẹn ti ṣe àwọn nǹkan kan tó dáa sẹ́yìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Tó bá ti ṣe nǹkan kankan tí ò wá yé wa tó, instead ká wádìí kí ló ń ṣẹlẹ̀, á bẹ̀rẹ̀ sí ní bú ìgbà. Mo gbọ́ pé àwọn kan tó ti sọ wípé ó ti kọ́rọ̀ rẹ̀ jẹ, tó sọ lórí ọ̀rọ̀ Sharia court, ó ti kó jẹ. Ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò kí ń rorí mi? Nínú newspaper, ó grant interview. Ó sọ wípé ọ̀rọ̀ kan táwọn kan sọ wípé òun fẹ́ lọ kóòtù lórí àwọn Sharia court, pé kìí sọ̀rọ̀ àtẹnu òun. Then ó dẹ̀ ní àwọn àgbààgbà mùsùlùmí kan wá sọ́dọ̀ òun, ó dẹ̀ wá sọ̀rọ̀ níwájú wọn pé now tó bá ti jẹ́ wípé ọ̀nà tẹ́ ẹ fẹ́ máa gbà láti ṣe ìdájọ́ ti yín nìyẹn, gbogbo ẹnikẹ́ni tó bá wù ú ní àǹfààní àti ìlú wá sọ́dọ̀ yìí. Ó wá sọ wípé ṣe bí crisis resolution, ṣe bí à ń ṣe nínú ilé wa gan tí ò ti ẹ̀bùrọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn mu, tó yẹ pé táwọn èèyàn méjì bá jà wọ́n lè kàn lọ́dọ̀ bàbá alágbolé. Ṣé bàbá alágbolé yẹn wà nínú constitution ni? Kò sínú constitution. Mákindé ní sọ yẹn o, wípé ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ibẹ̀ yẹn ló wù, ó ní láti àti lọ. Ó tún wá sọ wípé ṣùgbọ́n constitution tó ń sọ nǹkan tó wà nínú ẹ̀, ọ̀rọ̀ kóòtù tó wà nínú ẹ̀, òun máa follow ẹ̀ tó any length. Lójú yín ó tó ti kọ́rọ̀ ti ẹ̀jẹ̀ nìyẹn o, ó tó ti kó ní tó sọ jẹ. Ẹ̀yin ọmọ Yorùbá, kí ló dé tá àpọ̀lọpọ̀ ní ìrònú àròjinlẹ̀ náà? No, ẹ̀ tó kọjú oró sí yẹn, ẹ̀ tó sọ yẹn dọ̀tá wa ń sìn, á tó bẹ̀rẹ̀ sí ní bù. Ẹ gbogbo tó ti ṣe sẹ́yìn, gbogbo sacrifice. Mi ò sọ̀rọ̀ nípa governance wọn, bóyá wọ́n ṣe dáa, bóyá wọn ò ṣe dáa, gbogbo aráàlú ní sọ yẹn. Bọ̀ mọ́ àwọn eré àkàntán ti ṣe dáadáa. Wàláì, àwọn eré àkàn irú ibi tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yìí wọ́n ṣe dáadáa ń bẹ̀. Téèyàn bá ṣe dáadáa tá à sọ fún yín, tá à dẹ̀ ń condemn àwọn tí ò ṣe dáadáa, sáwa náà ṣe dáadáa nìyẹn ni. Nígbà tá a bá ń pa àwọn kan ń bẹ tí ò ṣe dáadáa, tá a dẹ̀ sọ fún yín pé irú agbájá yìí kì í ṣe yẹn, irú àwọn Olúwo Dìgbòlugi yẹn àti mufti rẹ̀, tá a sọ fún yín pé irú àwọn yẹn ò dáa, tá a bá wá rírú àmì Ọlọ́run yẹn, ṣé kò yẹ ká fi irú àwọn yẹn hàn yín? Ṣé àwọn yẹn kọ́ lè máa fi justify nǹkan táwọn wèrè nǹkan míì ń sọ? Kò sí ẹni tó lè wà ń pò gómìnà tí ò ní ṣàìdá. Mo kàn máa rọ gọ́fúnà wa lórí nǹkan méjì. Ọ̀rọ̀ Gbági, ẹ má jẹ́ kí Gbági ó di nǹkan tí àwọn àjòjì ó wà gbà mọ́ wa lọ́wọ́. Àwọn ìyá kan tí wọ́n ní wọ́n ń gbalẹ̀ lọ́wọ́ wọn ní Gbági, ẹ fi owó wa kọ́ Gbági fún wọn kí wọ́n máa sanwó wọn lóṣooṣù. Àbúrúgbà tí àwọn ẹlẹ́yà míì bá tún gbàbẹ̀ mọ́ wa lọ́wọ́. Ibi tí wọ́n ti ń ta páàtì ní Èkó, kí ló kọ̀ ẹ̀? Ládìpọ̀. Bí Ládìpọ̀ sí bọ́ lọ́wọ́ wa nìyẹn. Olówó lólówó. Bí Ládìpọ̀ ṣé ẹ̀ tó wá jẹ́ kí Gbági ó bọ́ lọ́wọ́ wa kó tó bọ́ sọ́wọ́ àwọn elédè míì? Nítorí pé owó tẹ́ máa béèrè yẹn, àwọn náà máa rí gbé lẹ̀. Nǹkan tẹ́ ní kí wọ́n lọ ṣe yẹn, àwọn ni wọ́n á rówó ṣe. Àwọn ọmọ tiwa ò tí ì rówó tí wọ́n fi ṣe. Bẹ́ẹ̀ àwọn kálukú lóde mọ́ṣẹ́ tó ń ṣe, kálukú lọ́mọ ọ̀nà tó ń gbà rówó. Ẹni tó ń fi òwò kan tó ń fi cover up lórí crime tó ń commit, ó mọ rẹ̀. Ọ̀dọ́ bó ṣe wà láàrin Haúsá ló wà láàrin Ìgbò lọ́dọ̀ láàrin Yorùbá náà. Ṣùgbọ́n tí mo try láti sọ ni pé kálukú lọ́mọ bó ṣe ń rówó tiẹ̀. Ó lójú tẹ̀mí ọmọ Yorùbá gbé ní sìn láti commit. Ẹ lọ mọ wádìí gbogbo àwọn ọmọ Yorùbá tẹ̀ ń bá orí bá pápá kan lọ́wọ́ wọn yẹn, ẹ lọ wádìí wọn wò. Àwọn ọmọ àlè tí wọ́n wà nílé ọkọ tí wọ́n lọ dókó àlè, tálè yẹn wá jẹ́ ọmọ àràn tí ṣe mọ̀ pé àwọn ọ̀ràn kan wà, àwọn ọ̀ràn Fúlàní tẹ̀ sọ iná gan wà nílẹ̀ Yorùbá sí, tó jẹ́ pé bàbá tó bí bàbá ẹ̀ gan ilẹ̀ Yorùbá náà bí sí, bàbá rẹ̀ ilẹ̀ Yorùbá náà bí sí, òun ilẹ̀ Yorùbá náà bí sí, bẹ́ẹ̀ náà dẹ̀ ń gbé. Ṣé tó bá sọ Yorùbá, ẹ wá sọ pé Yorùbá ò ní dùn bí tèmi, Yorùbá náà lè máa gbà sí.
ṣùgbọ́n àtọ̀ eré la fi bí ẹṣin n tí wọ́n fi bí òun yẹn àtọ̀ bàbá rẹ̀ yẹn ó tẹ́ẹ̀lì lára ẹ̀. So ẹ má rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń ṣe orí burúkú yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mi ò rí rísì tẹ́ fi máa rí Olúwo bí ọmọ Yorùbá. Gbogbo yín rẹ̀ ti mọ̀ pé Mufti èso ọmọ Yorùbá tẹ́lẹ̀. Gbogbo yín lẹ mọ̀ yẹn wọ́n mọ̀ gbéra bí kan náà pé kì í ṣe ọmọ Yorùbá. Lúkìn rẹ̀ gan lúkù ẹ̀ gan ó ti fi hàn yín pé eléyìí ṣe ọmọ Yorùbá ká tó wá sọ ọ̀rọ̀ tí ń sọ jáde lẹ́nu. Ẹ wò bọ́rọ̀ sí máa ha léyìn ọ̀rọ̀ ó máa ha lẹ́yìn yóò fẹ́ sọ̀rọ̀ yóò máa ha léyìn. So ẹ̀yin yẹn já ṣe dáadáa gọ́fúnà ẹ ṣiṣẹ́ lórí yẹn. Secondly gọ́fúnà allegedly wọ́n ní gbogbo ilẹ̀ wa lẹ ti fẹ́ tà tán. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gọ́fúnà ẹ jẹ́ àrọ́ra torí ọ̀la kọ́mọ̀ jẹ́ pé yóò tún padà kó bá àwọn ẹlòmíì lọ́jọ́ iwájú. Ọdún mẹ́rin tí yín lè ń lò lọ yìí tẹ́ bá wá lo ọdún mẹ́rin yẹn tán tí gómìnà bẹ́ẹ̀ bá wá dé gbogbo àwọn sí ọ̀fọ̀ tẹ́ ti fún àwọn èèyàn tí gọ́fúnà yẹn wá káńsù gbogbo ẹ̀ kí láá ṣe. Ẹ̀yin ti gbowó sí ọ̀fọ̀ sápò ìjọba fún wọn. Ìjọba míì lòdì tó gbẹ́sẹ̀ lé fún wọn gbà yìí. So kí láá máa wá ṣe fún wọn àti kó bá gbèsè ayé àwọn yẹn nìyẹn. Ẹ tó bá ti kọ́lé síbẹ̀ wọ́n á wọlé. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè kó bá àwọn èèyàn lọ́jọ́ iwájú. Gbogbo tí ó bá yẹ ká ta ẹ má jẹ́ ká ta. Ẹ jẹ́ ká filẹ̀ lẹ̀ fún àwọn gómìnà míì tí ń bọ̀ náà tí wọ́n bá ní nǹkan kan míì lọ́kàn láti ṣe. Ẹ jẹ́ kí wọ́n rí ibi tí wọ́n ó ti ṣe. Allegedly ni o mo gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ̀lẹ̀ ti ta gan. Gọ́fúnà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ stop ẹ o. Tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan tá ń sọ nìyẹn. So ẹ má rìn nípasẹ̀. Tó bá ṣe pé Ajímọ̀bí ti ta gbogbo ilẹ̀ tán ẹ ní rí nǹkan kan dé bá. Tí Àkànjí bá ti ta gbogbo ilẹ̀ tán ẹ ní rí nǹkan dé bá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gómìnà mo bẹ̀ yín ọmọ ọkọ rẹ ní wàláì ọmọ ọkọ ní torí pé ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ní local government kan náà ní local government ní pẹ̀lú yín lọ́nà àrà. Èyàn ò ní wá láti ibi tá a ti wá yẹn kọ́mọ̀ jẹ́ typical Ìbàdàn. Àwọn bàbá wa àti bàbá yín kò sí ẹni tó wá múlẹ̀ ńbẹ̀ ibi tí wọ́n bí wọn sí ni kí wọ́n ṣàjòjì pé wọ́n wá múlẹ̀ ńbẹ̀ kọ́. Gómìnà Ọlọ́run á ràn yín lọ́wọ́ ojú òní tí yín. Ẹ bá mi wá nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ méjèèjì tí mo sọ fún yín yẹn. Pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń bá a lọ yẹn mo mọ̀ pé á padà gba òmìnira ńlẹ̀ Yorùbá. Kí ló sọ fún yín pé yín ò ní ṣe pírẹsidẹ́ǹtì ilẹ̀ Yorùbá? Kí ló sọ fún yín pé ẹ̀ ní ṣe pírẹsidẹ́ǹtì ilẹ̀ Yorùbá? Àbí sí bí wọ́n ṣe ń selection náà á ṣe mọ selection àwa ara wa ńlẹ̀ Yorùbá wọn bá gba òmìnira wa ara wa táwọn fẹ́ yìí náà tán. Awólọ́wọ̀ ṣe dáadáa ló fi jẹ́ pé orúkọ wọn náà fi ń campaign sí láti dépò. Èyí náà ṣe rere ojú òní tì yín. Gbogbo tẹ́sí tó jẹ́ dáadáa Ọlọ́run bá fi san dáadáa fún yín. Ìtẹ́yìn náà bá mọ̀ pé kú díẹ̀ káàtó torí Ọlọ́run torí ànábì torí Jésù torí Ifá ẹ dákun torí Ọlọ́run ẹ ṣàtúnṣe lórí ẹ̀. Ojú òní tì yín ẹ̀yin èèyàn kò ní jù báyìí lọ. Mo kí gbogbo yín pé títí àsìkò tí màá tún mú fídíò mi wá mo kí gbogbo yín pé ojú ò fẹ́ra o.